Adéboyèga Alani ọ̀rọ̀ yìí ṣe ní kàyéfì òwúrú ni lójú níbi ọmọ bàbá bá ti ń fẹ́ pọn bàbá ẹ̀ ṣèrànwọ́ lójú náà ó yẹ kára lẹ ní ó mọ̀ pé bàbá ti faṣọ alẹ́ bẹ̀rẹ̀ fọ̀ náà nù ni ọ̀rọ̀ ọba aládé àtolóṣèlú ti wá dọ̀rọ̀ sùnùkù báyìí o ojú sùnùkù mọ̀ ló yá fi wò ó kábíyèsí kí gómìnà tàbálága káńsù ó mọ lọ́ba lórí ìtẹ́ olóṣèlú mọ gbadé lórí ọba aláṣẹ ìkejì òòṣà láyé àtijọ́ bàbá tadéjẹ́ dẹ́rú ẹ̀wò tí ò ní fẹnu fẹ́ra àní ààrẹ gan ò ní dárú aṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kí wọ́n mọ̀ fàpèrè pírẹ́sídẹ̀ǹtì pìtàn ràn wọ́n o gómìnà ó mọ gbadé lórí ọba òṣèlú ń jọba wọ́n ṣàpèrè dọ́mọ ayò ọmọ ayò wà ń kọ́ eré là ń fọmọ ayò ó ṣe mọ̀nàkà ńlẹ̀ Yorùbá aláṣẹ ìkejì òòṣà wa ń rawọ́ pẹ̀lẹ́mọ́bìnú ọmọ onílẹ̀ sọlóṣèlú nílẹ̀ Oòduà Oòduà nílẹ̀ odò tó dá ìwà mọ̀ láǹpẹ́ nílẹ̀ Yorùbá wa ìjà orí adé ò tí ì tán bẹ́ẹ̀ bá dáwọn ìlú kan lákòókò nípínlẹ̀ Ondo tàbí ìlú ohun tó lóṣèlú dá sílẹ̀ níbulẹ̀ sọ̀rọ̀ àtàwọn ìlú míì nípínlẹ̀ Ondo àjàtúkà ntàgbáàrin lọ́rọ̀ ọba ìlú Ìkọta níjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ Ondo títí dọ̀la ọlọ́la o ọba mẹ́rin ní ń jẹ lókè àgbẹ̀ Àkókó méjì ló ń jẹ ní kárí Àkókó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí gómìnà ó mọ gbadé lórí ọba èèwọ̀ àpèrè ọwọ́ àtìgbàjọ́ dọmọye táwọn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun fi ń ta tẹ́tẹ́ èyí jẹ èyí ò jẹ gómìnà kan wá fọba jẹ lónìí òmíràn tún rọ̀ ọ́ lóyè lọ́la òfin tó fẹ́ sórí ẹ̀ ọba wa ń gbadé lórí ọba láì tí ì kú láì ṣayé Sọ́ọ̀lù àtọba Dáfídì nínú Bíbélì lọ́jọ́ sí ó ní yẹ̀mí tó sọnù torí ọ̀rọ̀ ọba rèé tìlú Ìré àpèrè Akírun tìlú Ìkírun sọnà ọbọba gan faragbọta ogun ọlọ́ba dé tí gómìnà dá sílẹ̀ ò máràlú ẹni ogun pa àpagbéni lọ́jọ́ náà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ rọba lóyè o ó fi mí ìjẹ lójú ọba èèwọ̀ nílẹ̀ Yorùbá àpèrè ọba wa dohun àmúṣàwàdà ifá ò níyì mọ́ ilé ẹjọ́ ló ń fọba jẹ ó mà ṣe o ọ̀rọ̀ lẹ̀ Yorùbá lè kọ́kọ́ wá lélẹ́yìí ṣá o odò tó ti gúúsù sàn wá ó sàn délẹ̀ Ìgbò ó dókè Ọya náà ṣèbí láìpẹ́ yìí náà ni gómìnà kan gàpèrè ní Kánò tó gbẹ́mí Àsànúsí yọ lápèrè láìpẹ́ ọjọ́ orí ìkọba aládé òṣèmùlẹ̀ gbé òṣèlú pẹ̀lú gómìnà yìí Àdóbáyérò ni wọ́n mú tí wọ́n fi rọ́pò ẹ̀mí Àsànúsí ọmọ Làmídò lọ́jọ́ sísẹ́ rántí gómìnà míì ló wá gàpèrè láìpẹ́ yìí o tó tún wá má Àdóbáyérò tó lè kúrò lápèrè láìpẹ́ ó ní kí Sànúsí ọmọ Làmídò padà sápèrè kó mọ́ lọ dáúlà rẹ̀ lọ orí adé àpèrè orí adé wá dọ́mọ ayò tó lóṣèlú fi ń ṣeré gélé ipò ọba dohun àmúdọ́ṣọ̀ṣọ̀ gómìnà ìpínlẹ̀ Sokoto náà ń kọ́ kò dín lórí adé márùndínlógún tó ń tiẹ̀ gbadé lórí wọn láìpẹ́ yìí làwọn àgbààgbà bá tètè fọ́n mú wọ́n ní kójú ọmọ rí bí gbogbo ara lògùn ẹ wọ́n ké sí gómìnà ìpínlẹ̀ Sokoto tí mò ń sọ yìí wọ́n ní ò gbọ́dọ̀ rọ sọ́tàn lóyè torí pé Saad Abubakar kẹta tí wọ́n ń pè ní sọ́tàn ti Sokoto wọ́n ní ẹ̀gúsóni tí ò gbọ́dọ̀ kó ń di ìbọn ó já yí ọjọ́ ni láyé ìgbà táwọn fífa mọ́mọ́ oyè láyé tó jẹ́ pé ohun tí fábá wí báyìí labẹ́ gé àní láyé tí ṣẹ̀ṣẹ̀ gbóná girigiri bí agere láyé ìgbà tó ṣèlú ò tí ì dórí àpèrè bàbá ńlá kò ta ní jẹ́ fọwọ́ kun rí adé tí wọ́n bá lọ́ọ́ gan ọ̀rọ̀ wò lẹ́ẹ̀mejì kó tó gbà ó láyé òde òní wá ń kọ́ alága kánsù ló ń yorí adé ọwọ́ gómìnà ládé àtọ̀pá àṣẹ ń bẹ ìgbìmọ̀ afọbajẹ òwúlò mọ́ figọ ẹ̀ẹ́dì lásán ó làṣẹ tí ló ń fẹ́ àní ta ló ṣẹgbẹ́ gómìnà tí ń bẹ lápèrè tó tún lówó lọ́wọ́ bó ṣọmọba bí ò ṣọmọba àpèrè yánú ni ẹ̀dùn náà kí ni ká ti rò fún Oòduà àfẹ̀wọ̀nrọ̀ bó bá dọjú alẹ́ náà àbí kí ni ká wí fọ́ọ̀rùn mi làbára àgbọn nìrègùn kí ni ká sọ fún lókòso àyàrá náà ìgbàgbé ọlọ́fà náà jọba baba ńlá kó olóṣèlú wo ló lè gbéná wojú ọba ọba wa dẹni tí ń dọ̀bálẹ̀ fún gómìnà orí adé ń ba rúburúbu ọba aládé ń fira wọn forí ẹwà gún gbàgede nílẹ̀ Yorùbá olóṣèlú ń rọba lóyè àbí ṣé kábíyèsí ìsaláṣẹ ìkejì òòṣà wọn ni. ó yà mí lẹ́nu. orí adé ẹni ọ̀tọ̀ ni wọ́n pè wọ́n ṣebí wọ́n ní wọ́n mọ́ balẹ̀ gbàlẹ̀ wọ́n mú wọ gbòòrò lọ́jọ́ sí. ó jọ mí lójú o. àbẹ̀rẹ̀ ni wọ́n ń ṣe ní gbòòrò ni ẹ̀ ṣebí wọ́n lọ́ba jẹ jíjẹ wọ́n sì lórí adé wẹ wíwẹ̀ ó tún mú mímu. gómìnà wa ń rọba lóyè olóṣèlú gbadé lórí ọba adelé lọ́tún rígẹ̀ǹtì ló sí ìjàjàkú akátá torí àti dórípò gbogbo ẹ̀ gbogbo owó àwọn olóṣèlú yìí náà lásìkò bá ń bẹ́ o ó níye táwọn kan ra fọ́ọ̀mù kí wọ́n tó dórí oyè o àní ẹgbẹ̀lẹ́gbẹ̀ gbọ́dọ̀ bọ́ lápò kọ̀bọ̀bọ̀ tó dépò àṣẹ bàbá ńlá wọn bíbẹ̀ kọ́ àfàìmọ̀ kólúwa rẹ̀ ó mọ̀ forí adé pìtàn níran wọn tọ̀.
ẹ̀bí olóṣèlú tún wá kọ́ṣá Ẹ̀já béèrè ọmọ lọ́wọ́ onílé àwọn tó ọba. ṣí òrùlé kúrò nílé bàbá ẹ̀ lóní kejì ó kólé nígbà tọ́mọ bá ti ń forí adé fẹ́ ná ọba lọ́la ti ń forí ẹ̀wà gún gàgede kó tó Àbí jọba lóòótọ́ ni. olóṣèlú lóòṣà tó gbádé dání aláṣẹ ìkejì òòṣà ti fadé ìṣẹ̀ǹbáyé dọ̀bálẹ̀ níwájú alágbádá torí Ilé pírójẹ́ẹ̀tì ẹjọ́ gan ó tún ṣe ọ̀pọ̀rí adé ti tiẹ̀ tọmọ ìlú wọn ní gbàǹjo fọlọ́ṣèlú torí Abẹ́ẹ̀ rí náírà ní nǹkan dọ́là báyìí. ẹni àwíwá ń sá kúbẹ́kúbẹ́ tẹ̀lé gómìnà lẹ́yìn pẹ̀ládé lórí Ẹ̀rí ń bẹ lẹ́ bàbá o. ti jẹ dòdò ta ló wá kù báyìí tí ó ṣòdodo kò sí. ó ní bí àwọn ará China gbẹ́lẹ̀dé lọ́wọ́ góòlù Àwọn wá oníkùsà. kùsà ohun àlùmọ́ọ́nì inú Wọ́n rẹ̀ ti torí ìwé àṣẹ bàlújẹ́ ìjọba tán. olóṣèlú ti ń Wọ́n bẹ ti lọ́wọ́ wọn bàlújẹ́ tán, Alani. ọba ò láṣẹ pé kí wọ́n síwọ́ sẹ́mọ́ Níbo? bàlújẹ́ mọ́ Nígbà nígbà tí tí ò fẹ́ rẹ̀ ò forí fẹ́ adé fadé pìtàn. pìtàn tí kábíyèsí ò fẹ́ fàájì Èmi náà mọ̀ bẹ́ẹ̀. kúrò láàfin Ẹ̀, káyì Ọlọ́run orí o. adé ò níyì mọ́ Kábíyèsí olóṣèlú Ọlọ́run. ló ládé Àbí? ọba ò táṣẹ pa Ẹ̀. Oòduà tẹ̀wọ̀n Oòduà. láàlú o Ẹ̀. olùkóso ojú Ẹ̀yin onítọ̀rọ̀ tó bàbá wà wa nílẹ̀ nílẹ̀ yìí Yorùbá. àkọ́kọ́ dáyé Ẹ̀. olóṣèlú ò láṣẹ lórí ọba Yóò àlùkẹ́ bí wọn dà. àṣẹ̀ṣẹ̀ dágbà Ẹ̀. ọba ò ní forí adé tẹ̀ níwájú ààrẹ Kò o sẹ́ni tó tó bẹ́ẹ̀. ọ̀rọ̀ ti dojú mi báyìí Ó ti dé ibo bẹ́ẹ̀. là ń rè Ẹ̀. tọ́ èmi ò wábí láti tako olóṣèlú o Òótọ́ gẹ́gẹ́ ṣùgbọ́n ló kátorí sọ. sí ni níyè kọjọ́ tó pẹ́ gẹ́gẹ́ Ọlọ́run ló jẹ́ yọ máa wọ́n kin lára gbọ́. Ẹ̀. Adégbóyèga Àlàní Ilé ọmọ Akin. Àlàní Akéwì lèmi jẹ́ o Káàbọ̀, ilé káàbọ̀. wa gangan bàbá gbé bí mi ọ̀dẹ̀dẹ̀ wa nìyàwó mi dàgbà. Ìpàdé tún dìgbà míì o.